kí eléyìí. ẹ̀mí ìmọ̀ nǹkan tó jẹ́. tí mo bá tún gbọ́ ariwo kan ní ẹnu ẹ màá kí bọ́rùn ẹni. ṣé ìwọ dìde ńlẹ̀. ọ̀gá ẹrù dà. mi ìgbẹ́rù kankan ẹjọ wrong person lẹ mú wrong person ní ẹjọ. wrong person wàá mọ right person sìn tó bá gbọ́ kóbá. ẹjọ ẹ má jẹ́ ń gbọ́ kóbá ẹjọ ẹ ṣàánú mi ẹjọ. Joanna jẹ́ kí n fi yé now ó kúrò lọ́dọ̀ chairman ẹ̀pẹ̀lẹ́rù ní 6:45 from there ó gba club lọ lẹ́yìn tó ṣe fàájì tán tó gbọ́ ọmọ tó ṣe gbogbo ẹ̀ tó ṣe mọ̀ ó kúrò ní club ní 7:15 on dot ìyẹn làwa fi trace ẹ̀ tàbí tẹ̀lé ẹ débi so ọ̀gá ẹrù dà. ẹjọ kò sẹ́rù kankan lọ́wọ́ mi ẹjọ ẹ ṣàánú mi kò sẹ́rù kankan lọ́wọ́ mi ẹjọ. Joanna. about. action. wọ́n ló waste life ẹ̀ and sample eléyìí tó rí yẹn o dàmí lò ẹrù dà. everybody hands up. follow it. Lala. Oh boy. What do you? Hands up. Aya, hands up. Hey, move. Sanction. Ọmọ fi yẹn lẹ̀. Sanction máa wò. Hey, move. Orí bọ́n sí rẹ̀ wá ń ṣò. Èmi. Ẹ mú gbogbo mú. Ẹ wo àjọ ṣe iṣẹ́ yìí ni àjọ wá ṣe lé yìí. Irọ́ ló pa ó lè ní. Move. Sanction. Kẹrùsà, mo ń ṣe ìlérí fún yín wípé ìgbàkúgbà tẹ́ bá sọ pé ẹ fẹ́ rí o màá make sure wípé o yọjú sí yín whatever the time tẹ́ bá ṣàtìkàn sí pé kí mo wá o he will be here mo promise yín nìyẹn. Jerome, sir, this is a murder case. I know. Okay. Sórí irú àǹfààní tí a fún ẹ yìí a kì í fún yàn lásán especially murder case because tó bá ti mọ̀ ẹ́ dáadáa and that you are a reputable lawyer tó mọ̀ tó ń ṣe tó dẹ̀ ní òótọ́ lẹ́nu tó náà dàbí fún ẹ láǹfààní yẹn o at any rate tá a bá ti need ọkùnrin yìí jẹ́ kó yọjú sí wa ìwọ ọgbọ́n alára lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó máa yọjú síbí. kò sí wàhálà sá ẹ máa rí àmọ́ bá ṣe ń ṣe sí ṣẹ́ni tó tiẹ̀ wá yà mí lẹ́nu ní ọ̀rọ̀ yìí ni pé sí Kọ́lá tẹ̀ ń wò yìí ọ̀rọ̀ bọ́n ṣe kó mọ́ àwọn èèyàn tí wọ́n ní wọ́n kó mọ́ yẹn kò tiẹ̀ yé mi you see because he is a responsible man kò rin ìrìn òru ọ gbogbo àwọn ìrìn kiri yẹn kò mi ò bá lọ́wọ́ ẹ̀rí so I mean I just don't understand. Dìran tíyàn bá fojú àná wò kú ẹ bọ́ra bọ́ láṣọ àwọn èèyàn tó wà lóde òní má jẹ́rìí wọn. It's all right. So ọ̀tá mi ò ní kú o ọ̀tá mi ò ní run iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní gbá ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀tá mi ò ní kú o ọ̀tá mi ò ní run iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ò ní aṣojú rẹ̀. àìkúnlẹ̀ lọ́tẹ̀wá o inú ilé làṣẹ ní gbé àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni ẹlẹ́dàá ló máa kó wa yọ. ọ̀tá mi ò ní kú ọ̀tá mi
iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ọ̀tá mi ò ní gbá ìṣeun rere. ìwò tí a ń wá pàrọ̀ bíi ká fìdálá lórí ọ̀tá ò fẹ́ kárẹ̀rù ká sọ̀rọ̀ ṣèbórí ẹni ló lè kó níyà. ọ̀tá mi ò ní ọ̀tá mi ò ní rírun iṣẹ́ mi aṣojú ọ̀tá mi ọ̀tá mi ò ní gbá ẹ̀ṣẹ̀ rẹ̀. ìwọ ìyàwó òṣì ìyàwó ẹlẹ́tẹ̀ òṣì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ iṣẹ́ ni mo ní kó bọ́ ọmọ mi wá mi ò ní kó bá wá ẹ̀wọ̀n wo wá gba àdúrà gidigidi kó lọ kún fún àdúrà gidigidi bí mo ṣe ń sọ yìí wípé kí Ọlọ́run kó ṣọ́ àrólé mi kó ṣọ́ wá sínú ilé ní ayọ̀ àti àlàáfíà àìjẹ́ bẹ́ẹ̀ wá ó ti tó wọ̀jà wọ́n ranù yìí ẹlẹ́sìn òsì. ó ti ṣẹlẹ̀ o. Ògùdìrọ̀ Kọ́ládà ọkọ mi dá ẹjọ́. Kọ́lá ti sá lọ mọ́ mi lọ́wọ́ o. Kọ́lá ti sá lọ o. ṣé bẹ́ẹ̀ jíjọ kúrò lọ́hùn ni ṣé wọ́n rìlíìsì ẹ̀ fún ẹni. Mama wọn kúkú rìlíìsì ẹ in fact reputation mi ni wọ́n consider tí wọ́n fi rìlíìsì ẹ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ Kọ́lá wá sá mọ́ mi lọ́wọ́. ọ̀rọ̀ yóò yé mi mọ́ ọ̀rọ̀ yóò yé mi mọ́ bó lọ́mọ mi gbà báyìí Ọlọ́run. ẹ wá ẹrù gẹ́gẹ́ ni mò ń ṣe ni eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀rín o kì í ṣọ̀rọ̀ eré o ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ ọjọ́ bá o ibikíbi tẹ́ báwọn ti Kọ́lá bá wọ̀ kẹ́yà wá jáde o because tí wọ́n bá wá Kọ́lá tí wọ́n bá rí màmá yìí náà máa mú torí ẹ̀yin lẹ́bi. irọ́ mo yẹ wọn èmi ò ní fi arúgbó ara mi ò ní fi ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ẹni tó máa mú rè ìwọ náà máa mú torí wọn jọ ń jẹ ńgbà tó dùn ní ìyàwó ẹ̀ náà máa mú. ó yẹ mi pé ẹ̀rù pé mò ń ṣeré ni ire ni mo ṣe tẹ wá fẹ́ sọ di bí mọ́ mi lọ́wọ́ you see mi ò dẹ̀ lè jẹ́ kí Kọ́lá wá jẹ́ kí wọ́n disbar mi pẹ̀lú gbogbo ọdún tí mo ti build reputation yìí reputation náà ló mú tó release ẹ̀ fún mi ó wá fẹ́ bà mí lórúkọ jẹ́ ó fẹ́ tẹ̀ mí lójúmọ́lẹ̀ ẹ wá ibikíbi tẹ bá mọ̀ pé ó sá lọ kẹyà wá jáde o ẹ ìjẹ rọmọkẹ wá ọkọ ẹ jáde ní anywhere tó bá mọ̀ kókó rí bọ̀ o because mi ò ní jẹ́ kó bà mí lórúkọ jẹ́ o tí wọ́n bá ń fa gbùrù á máa fa gbó o tí wọ́n bá ń wọ́ mi màá máa wọ́ yín o ẹ wá jáde o ẹ wá jáde o. mi ìmọ̀ bí tó wà tó yọ náà ṣáájú àgbà tó yà gbọ́ lẹ gbà mí sórí tó dálẹ̀ wo ìwọ ọmọbìnrin mo pàlù fún ẹ àtẹ̀lé o bẹ́ẹ̀ ni ó yẹ sùúrù. àti èmi ìbòríkọ́lá wa yóò máa ṣe wọ́n rírí ẹ má gbọ́dọ̀ ti girama sọ ṣe é gbọ́ ọ̀pẹ̀kẹ́ tẹ̀ dàgbà o inú ń bí ọmọ aráyé bínú bá ṣe é síbi gbani abárikùn amọ̀nìṣe ni. ọ̀tá mi ò ní ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀ṣọ́ mi ọ̀tá mi ò ní gbá ẹ̀ṣẹ̀ rere. ká díjú ká ṣe bí ẹni kú o káwẹ̀ ni tí ó sunkún ẹ̀ ní ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ́ gbà wù káwẹ̀ ni tí ó ṣe ní pẹ̀lẹ́ o ọ̀tá mi ò ní kú ọ̀tá mi ò ní rùn iṣẹ́ mi aṣojú ọ̀tá mi